Ẹ kú dédé ìwòyí gbogbo ẹ̀yin olólùfẹ́ Olóyinka TNT ṣé dáadáa lẹ́wà ẹ kú jọ́ mẹ́ta kan. Tí n bá sọ kínní ẹ̀rí ọkàn lè máa jẹ́ mi. Mo máa ń sọ, mo dẹ̀ máa continue láti máa sọ. Tẹ bá rí mi tí mo bọ́ta tí mò ń sọ̀rọ̀, ẹni tó bá gbọ́n, tó bá lọ́gbọ́n, kó mu lò. Kò ṣe dandan ní kí n sọ̀rọ̀ kéèyàn mu lò. Bẹ́ẹ̀ mo fẹ́ kẹ́ mọ̀ pé èmi gangan fúnra mi, odidi ìlú kan, odidi ìwé kan ni mí. Mo dẹ̀ máa ń sọ fún yín pé ẹ má rò pé nǹkan tí mò ń sọ pé mi náà ò ní tèmi àbí mi náà ò ti rí o. Ẹ jẹ́ ká sọ tòótọ́ fúnra wa, ẹ̀yin ọkùnrin. Tíyà bá ń jẹ obìnrin, òbó obìnrin ò ní le. Obìnrin tíyà bá ń jẹ tó ń dágbọ́ bùkátà tọkùnrin ò dẹ̀ tún mọ̀ fún pàápàá tẹ́tijọ́ bímọ tó jẹ́ pé obìnrin nìkan ló ń dagbé. Mo fẹ́ béèrè lọ́wọ́ ọkùnrin on what condition lobìnrin yẹn fi máa lè gbé ara lẹ̀ tó máa fi máa dò. Obìnrin tẹ́jọ́ bímọ tó jẹ́ pé òun nìkan ló ń dá ọmọ tọ́, kí ló ń dùn nínú tó máa mú òbò ẹ̀ le? Kí ló wà nínú tó máa mú ọkàn ẹ̀ fà sí ẹ débi wípé á gbé ara lẹ̀ wàá lè máa dò? Tóbìnrin bá ń dágbé ọmọ, for instance, mo rẹ́ni tó jẹ́ wípé tó wá sọ fún mi òun àtọkọ ẹ̀ ò ríra for a very long time àtàwọn ọmọ. Ó wá káwọn ọmọ lọ pẹ̀lú inú dídùn tó jẹ́ pé ọmọ tí ọkọ ẹ̀ ò rí for like almost 10 years. Nígbà tí wọ́n máa padà ríra, a bottle of pure water, a bottle of omi àbí a sachet of pure water ọkùnrin yẹn ò rà fún àwọn ọmọ. Ẹ wá sọ fún mi irú yẹn tẹ́pẹ́ ọmọ tí ò rí for a long time kó má lè ra pé mo bá yín ra carton omi yìí wá o, mo mọ̀ pé ẹ̀ ní momi torí ẹ̀ṣẹ̀ díẹ̀ ẹ̀ ní momi wá o, mo bá yín ra carton omi yìí wá mo já fún yín o. Kò sí yẹn, kò rà fáwọn ọmọ. Irú obìnrin yẹn kí ló fẹ́ wú lórí tó fi fẹ́ lóun fẹ́ gbé ara lẹ̀ kí irú ọkùnrin yẹn dóhun? Ara yẹn máa irritate obìnrin yẹn ni. Kí ló fẹ́ wúrú obìnrin yẹn lórí tó fi máa ní òun kò sọ́kọ mọ́ láyé o, ọkọ yẹn lòun fẹ́ padà. Ọkọ tí wọn ò rí tó dẹ̀ finú dídùn lọ tó káwọn ọmọ tí ọkọ yẹn wá jẹ́ ní àwọn ọmọ yẹn wá jẹ́ ní a bottle of water. Wọ́n ní ojú àlejò láti ń jẹ gbèsè, ẹ̀yìn ẹ̀ láti ń san. Kó tiẹ̀ jẹ́ pé ó wá lọ yá owó, ó wá fi treat àwọn ọmọ yẹn, ó fi ra nǹkan fún wọn. Báwo nínú obìnrin yẹn ṣe máa dùn tó? Tó túmọ̀ sí wípé obìnrin tẹ́ ẹ̀ bá tọ́jú tó ń dágbọ́ bùkátà, òbó ẹ̀ ò lè le. Bẹ́ bá ń dogan, ó dangerous fún yín torí ó máa fi ọkàn ṣépè fún yín ni. Téèyàn kan bá sọ fún yín pé èpè obìnrin kì í jà, ẹ má tanra yín, èpè obìnrin máa ń jà o. Èpè obìnrin tí kò kì í jà òun ni obìnrin tó bá jẹ́ wípé òun ló fọwọ́ fà àbí bá pè wọ ọkùnrin ní. But obìnrin tí o ò ṣe fún tó dẹ̀ ń gbọ́ táwọn èèyàn sọ pé ẹ bá mi dúpẹ́ lọ́wọ́ dádì yín, ọpẹ́lọpẹ́ dádì yín, tó dẹ̀ pé ọmọ tó bí fún ẹ tẹjọ bí fúnra yín, ọmọ náà kò sí nǹkan kan tó fi jèrè ẹ. Obìnrin tí ìyà bá ń jẹ, òbó ẹ ò lè lé pé kẹdò. Ẹ má jẹ́ ká tanra wa. Lóbìnrin tó jẹ́ pé òun nìkan ló ń dá gbọ́ bùkátà tó ń dá fèsì yìí tìyẹn, kí ni nǹkan tó fẹ́ wú obìnrin yẹn lórí tó fi máa do, tó fi máa gbára lẹ̀ tí á dẹ̀ tí ó fi pé wàá máa rí dó dáadáa? Bó bá ń dogun á máa kán lára ni. Bó bá ń dogun á máa wò pé ṣáṣe tó máa ṣe kó dìde torí pé inú ẹ̀ ò dùn. Inú ẹ̀ ò dùn tó jẹ́ pé òun nìkan. Nígbà táwọn ẹjọ́ bímọ ẹ bá tọ́jú ọmọ tó dẹ̀ mọ̀ pé bóyá tó bá pẹ́ tó bá yá ó ṣeé ṣe káwọn ọmọ yẹn rántí ẹ̀, ó nìkan dẹ̀ ló dá jẹ ìyà yẹn, ló dá forí ṣíṣà yẹn. Tírú obìnrin yẹn bá gbàdúrà pé ó wá rò pé tírú obìnrin yẹn bá fi ọkàn gbàdúrà pé oúnjẹ ọmọ yẹn máa jó ẹ lẹ́nu, ẹ fi pé Ọlọ́run ò ní gbàdúrà yẹn. Àbí pé àsìkò tó bá máa jẹ oúnjẹ yẹn o kí nǹkan kan ṣẹlẹ̀, ẹ fi pọ̀. Kò sí, ẹ má jẹ́ ká tanra wa. Ọkùnrin tí ò bá ti bá obìnrin tọ́jú ọmọ, tóbìnrin yẹn gan bá fẹ́ lanu súre
á find ara ẹ̀ pé òun ò lè súre yẹn. Ẹ má jẹ́ ká tanra wa, ire ò lè jáde tí ò bá sọ̀rọ̀ gan inú ọkàn ẹ̀ lọ́hùn, àwọn ẹ̀mí tó ń gbénú ẹ̀ ò lè súre jáde fọkùnrin fún ọkọ bẹ́ẹ̀, dèpòdépò pé àwa ló ń gbé ara ẹ̀ sílẹ̀ ọkùnrin wa ń do. Torí nǹkan tó jẹ́ kí n máa ṣe lé ní gbogbo ẹ̀yin ọ̀pọ̀ ọkùnrin tẹ́ máa ń yà kò jẹ́ kí n dó ẹ, kò jẹ́ kí n dóhùn, kò jẹ́ kí n dóhùn, kí lẹ ṣe fóbìnrin yẹn? Ṣé ẹ̀ ń bá gbọ́ bùkátà lórí àwọn ọmọ? Ọ̀pọ̀lọpọ̀ yín ẹ̀ dẹ̀ máa sunkún pé ó ní kọ́ máa yànlè. Ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin yìí, àlè tí ó jẹ́ àlè níta, òun ló ń bá wọn tọ́jú àwọn ọmọ tí wọ́n bí fún yín. Nínú kòsíkòsí àpọ̀lọpọ̀ àlè, òun extend ẹ̀ sí èyí tó jẹ́ gẹ́gẹ́ bí ìyàwó yín tó yàn lálè tó fi ń tọ́jú àwọn ọmọ ẹ̀. So ẹ wá sọ wípé irú obìnrin yẹn ẹ fẹ́ gbé sílẹ̀, ẹ fẹ́ kó làbò sílẹ̀ kẹ́ máa do. Ẹ má jẹ́ ká tanra wa, kò lè ṣeé ṣe. Inú obìnrin bẹ́ẹ̀ yẹn ò lè dùn láti sọ pé òun fẹ́ do ẹ. Ìwọ tó bá mọ̀ wípé o tó gbangba sùn lọ́yẹ́, bó o bá tiẹ̀ tọ́jú ìyàwó ṣùgbọ́n tó ń bá tọ́jú ọmọ tí ò wá do ẹ, ẹlẹ́dàá ẹ á fìyà jẹrú obìnrin bẹ́ẹ̀. Ṣùgbọ́n kó tó lè máa pariwo pé obìnrin ò do ẹ, àbí kẹ́ tó lè máa pariwo pé obìnrin ò do yín, àbí kẹ́ tó lè máa pariwo pé kinní kan obìnrin yẹn ò ṣe dáadáa, ṣé ẹ̀ ń bá wọn tọ́jú àwọn ọmọ tí wọ́n bí fún yín? Obìnrin á rí pé ìwọ ń jẹun, òun wọṣọ, ìwọ ń jẹun, òun extend ẹ̀ fáwọn fámìlì, àwọn fámìlì ẹ̀ sọ fún ẹ pé ọpẹ́lọpẹ́ ó ṣeun, ó dẹ̀ extend ẹ̀ sáwọn ọmọ tiẹ̀. Báwo nínú ẹ̀ ṣe fẹ́ dùn? Níbo ni ire yẹn ti fẹ́ wá? Báwo ló ṣe máa gbàdúrà pé kó làlùyọ? Mo dẹ̀ mọ̀ wípé àdúrà obìnrin ó ṣe kókó lára ọkùnrin. Bẹ́ẹ̀ nígbà tó obìnrin bá rí i pé àdúrà tóun gbà fún ẹ bó bá làlùyọ gan kò lè wúlò fóun, ó kò ní gbàdúrà, kò dẹ̀ ní ṣépè. Ṣùgbọ́n kí ni ìwọ rò pé o deserve láti ọwọ́ ẹlẹ́dàá obìnrin náà? So ẹ má jẹ́ ká tanra wa, gbogbo ẹ̀yin ọkùnrin tẹ́ máa ń sọ fún mi pé ṣé ẹ̀ ń bá obìnrin tọ́jú àwọn ọmọ tí ẹ jọ bí? Ṣé ẹ ní impact nínú ayé kò ṣe pé ká pé ọmọ ká máa bọ́ ọmọ sọ̀rọ̀ nìkan? Kí ni nǹkan tó ń gbé ṣe nínú ilé ayé àwọn ọmọ tí obìnrin bí fún ẹ? Ẹ má jẹ́ ká tanra wa, obìnrin tí ìyà bá ń jẹ ara ẹ ò lè lè. Wàá discover pé ara obìnrin á le sí àlè tó ń bá tọ́jú ọmọ ju ìwọ ọkùnrin tó fẹ́ sílé lọ. Obìnrin á wà fond of àlè tó yàn níta ju ìwọ ọkùnrin tó ṣe ń gbé lọ. Ẹ wo, it's common sense, it's something that èèyàn ò ní láti sọ fún anybody. Àlè ò lè tán láyé. Torí ọ̀pọ̀lọpọ̀ obìnrin míì, àlè tẹ́rí yẹn ni wọ́n fi ń gbéra pẹ̀lú iṣẹ́ ọwọ́. Obìnrin tó bí mẹ́ta tó bí mẹ́rin, iṣẹ́ mélòó ló fẹ́ ṣe tó fẹ́ fi tọ́ wọn? A sanwó ṣọ́ọ̀bù, a sanwó ọjà, a lọ sọ́jà. Obìnrin yẹn wàhálà ló máa pa á. Kò sígbà kíyàn kan bá encourage obìnrin pé wọ́n lọ yànlè, wọ́n ló ní kó máa yànlè. Obìnrin tí ò ní yànlè, àfobìnrin torí ẹ bá ti burú ni wàá bá gbọ́ bùkátà, ni wàá dúró déédéé bí ọkọ. Ṣe rí àlè tẹ́yìn tí ọ̀pọ̀lọpọ̀ yín máa ń pariwo yìí gan, potential àlè gan míì ó great ju ọkọ lọ. Ipa tí ọ̀pọ̀lọpọ̀ àlè ń kó nínú ayé àwọn obìnrin pẹ̀lú àwọn report tó wá fún mi, àlè ń kó ipa tó great ju ọkọ tí ó fẹ́ ìyàwó sílé lọ ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà. Ẹ̀yin ọkùnrin, kó o tó lè fọwọ́ sọ̀yà pé ìyàwó ẹ̀ ò do ẹ, àbí pé ó ń sọ pé ó ń sùn, ó ń rẹ̀hùn, kí ni nǹkan tó gbé ṣe nílé ayé ẹ̀? Báwo ló ṣe tọ́jú àwọn ọmọ ẹ̀ sí? Tí ẹ gbàgbé nípa títọ́jú àwọn ọkùnrin, gbàgbé nípa títọ́jú obìnrin, but èyí tó àwọn ọmọ tó bí, tí bùkátà bá ti pọ̀ jù fóbìnrin, kò ní jẹ́ kí inú obìnrin dùn sí ẹ. A máa wù ẹ́ bí àtẹ̀gbin ti kà, a máa wù ẹ́ bí àkísà ẹlẹ́gbin ni, o kò ní respect ẹ, o ò ní jọ́ lójú bó o kú, bó o là, nítorí pé àìkú ẹ kí ló ṣe? Ìwà láyé ẹ gan, òun block ìgbésí ayé ẹ ni, torí àwọn èèyàn ò ní mọ ohun tó ṣẹlẹ̀ tóbìnrin fi nẹsẹ̀ síta. Àwọn èèyàn á dẹ̀ máa blame ẹ̀, but ẹni tó wọ bàtà
ló mọ ibi tó ti ń ta òun lẹ́sẹ̀ yàtọ̀ sírú àwa obìnrin báyìí tá a mọṣẹ́ ṣe but iṣẹ́ mélòó ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ń jẹ ìyà yìí ní Nàìjíríà iṣẹ́ mélòó náà lè ṣe nígbà tí mo lọ Nàìjà mo kí àwọn obìnrin tó ń ṣiṣẹ́ ń bẹ̀ iṣẹ́ mélòó tọrọ kọ́bọ̀ náà tó ń rí gbà lọ́wọ́ àlè yẹn tó fi ń support àwọn ọmọ wọn ẹ̀yin ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin ọkùnrin lẹ fà á nítorí ẹ̀ lẹ ṣe máa ń gbọ́ tóbìnrin mi máa ní kí Ọlọ́run bá òun dá léun sí òun ò má ìní nǹkan tó máa ṣẹlẹ̀ sọ́kọ òun torí pé agbọ́mọjó òun lọmọ mojú àwọn ọmọ míì tí ọkùnrin bí sílé pẹ̀lú obìnrin wọ́n mojú àlè ju bàbá wọn gan lọ àlè gan ní ọjọ́ nínú ayé àwọn ọmọ ju bàbá tó bí wọn lọ bàbá wa ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin bàbá yìí ẹ máa ń rò pé kẹ́kọ̀ọ́ máa ṣe pẹ̀lẹ́ ọmọ mi ẹ wá mọ̀ pé àwọn ọmọ yẹn ń grow ẹ rò pé inú obìnrin tó ń fi ara ṣiṣẹ́ tó ń rẹ̀ nígbà tẹ́gbẹ́ ẹ̀ ń sinmi tó ń jáde tí ò rí ọ̀nà ìsinmi á ti máa wò pé ìjọ́ wo lòun fẹ́ ṣiṣẹ́ yìí dà kó lè ró rere pẹ̀lú ìwọ ọkọ kó lè ró rere pẹ̀lú ẹ ó lè má lè ṣògùn ó lè má lè ṣépè bẹ̀tì nínú ìsàlẹ̀ inú ẹ̀ aràn inú ẹ̀ ìfun inú ẹ̀ ẹ̀dọ̀ inú ẹ̀ ò lè ró rere pẹ̀lú ẹ pẹ̀lú ọkùnrin bẹ́ẹ̀ ẹ lọ ṣàtúnṣe ẹ̀yin ọkùnrin torí ọ̀pọ̀lọpọ̀ yín lẹ́ ń fà á tí ò tóra wọn ọ̀pọ̀lọpọ̀ yín lẹ́ lu àlùyọ ọ̀pọ̀lọpọ̀ yín ẹ̀ dáwọ́lé nǹkan báyìí kò ní yọrí sí rere ọ̀pọ̀lọpọ̀ yín kò sí nǹkan tẹ́ ṣe tó yanjú nítorí pé ẹlẹ́dàá àwọn ọmọ yẹn wọn ò ṣàdúrà fún yín ẹlẹ́dàá ìyàwó yín ò ṣàdúrà fún yín kò sí obìnrin tó ń ṣe jámánjámá tí ó ń su tó ń rẹ̀ tó níjọ́ tó yẹ kó sinmi tí ò lè sinmi tá ti wò pé tóun bá sinmi kí lòun fẹ́ fi kún lẹ́yìn náà láti lọ dóko níbòmíì á wò pé kí lòun fẹ́ fi kún tí inú ẹ̀ àti ọkàn ẹ̀ máa jẹ́ kí ìwọ̀rú ọkùnrin bẹ́ẹ̀ lálùyọ kò possible bí ò tiẹ̀ ṣe pé ní tó jẹ́ kí n wá sọ eléyìí ni ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin ọkùnrin ṣé mo kó máa ní ó yẹ kó máa dóyin but ẹ jẹ́ kí n mẹ́tàn yín tí wàhálà obìnrin bá ti pọ̀ jù lórí ọmọ tí ò lólùrànlọ́wọ́ tó yẹ pé òde ó ní olùrànlọ́wọ́ tó ní ni àwọn tó ń rí níta kò lè inú ẹ̀ ò lè dùn láti dówó ọkọ tó bá dó ẹ gan bó bá wà lórí ẹ̀ ìpè ló máa gbé ẹṣẹ́ okú ẹ̀ ò tiẹ̀ lè wúdó ẹ lọ ṣàtúnṣe ẹ̀yin ọkùnrin tó rọ́pọ̀lọpọ̀ yín lẹ́ ń jìyà lẹ́ẹ̀ lálùyọ tẹ máa rò pé bóyá ogun ìdílé ogun tó ju ogun ìdílé lọ òun ni ogun àti má tẹ̀kẹ́ àwọn ọmọ tẹ́ ẹ jọ bí òun ni ogun àti má jẹ́ kí inú obìnrin kó dùn látàrí wípé àìbìkítà yín mo ń bọ̀ wá ṣe show máa play àwọn voice note kan fún yín ire o ẹ kú déédéé wò yìí ó dàbọ̀ sabarikolo.com ẹ má gbàgbé ẹ lọ rẹ́gísítà ń bẹ́ẹ̀.